Hallelujah, 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 hallelujah. Èmi náà fi ìfún mẹ́ta lọ́kan. Mo fi ìfún Ọlọ́run Baba, Ọlọ́run Ọmọ, Ọlọ́run Ìmọ́, ọba tó dá ayé àti ọ̀run. Ṣeun lọ́pọ̀lọpọ̀. Ẹ̀yin èèyàn mi káàkiri àgbáyé, láfíríkà, l'Asia, ní Europe, ní Amẹ́ríkà. Mo kí yín pé ẹ kú ọdún àjíǹde Jésù. Ẹ̀mí wa yóò ṣe púpẹ̀. Gbogbo rere tí Ọlọ́run ti ṣe fún wa lórúkọ Jésù àjẹmọ́nú ló máa jẹ́ fún wa. Ọdún tí a ń ṣe yìí òun ni ọdún àjíǹde Jésù. Àdúrà tí mo gbà ní pé Ọlọ́run àánú ẹ̀ yóò lo àsìkò yìí, gbogbo tó ti di òkú nínú ayé wa, nínú iṣẹ́ wa, nínú ìrìn àjò wa, bóyá lórí ọkọ ni o, bóyá lórí ọmọ ni o, bóyá nípa ti ẹ̀mí gan ni, nípa ti ara, gbogbo ẹ̀ ló máa gba ìsọjí, gbogbo ẹ̀ ló máa jíǹde lórúkọ Jésù, yóò sì dára fún wa. Ọ̀rọ̀ ìyànjú kékeré náà ni mo wá fún wa ní àṣálẹ́ yìí, mo dẹ̀ kẹ́ ẹ fi sí mi dáadáa. Àsìkò tí à ń ṣe ọdún àjíǹde yìí, mo rọ̀ ọ́, ìwọ ọmọ Ọlọ́run, ní ọkùnrin lóbìnrin, fẹ́ kẹ́ ẹ jẹ́ ká ṣe ní àsìkò tí èèyàn ń jókòó, tí wọ́n ń ronú. Mo fẹ́ kó o ronú láti ìbẹ̀rẹ̀ ọdún yìí títí mo fẹ́ kó o ronú báwo lo ṣe ń lo ayé ẹ̀, irú ìgbé ayé wo lò ń gbé. Ṣé olùsìn lásán ni ẹ́ ni àbí ọmọ Ọlọ́run? Ìyàtọ̀ wà láàrin tó ń lọ sí ṣọ́ọ̀ṣì o. Àwọn kan wà wọ́n lọ faṣọ hàn ní ṣọ́ọ̀ṣì ni. Àwọn kan àwọn ẹgbẹ́ wọn náà lọ bá ní ṣọ́ọ̀ṣì pé àwọn ọ̀rẹ́ mi ni, ọ̀rẹ́ wọn náà wá lọ sí ṣọ́ọ̀ṣì. Àwọn kan wọ́n lọ sin Ọlọ́run tọkàntọkàn ní ṣọ́ọ̀ṣì ni. Àwọn kan wà ipò náà wá lọ sí ṣọ́ọ̀ṣì. Àwọn kan wà ìyàwó náà wá lọ, àwọn kan wà ọkọ náà wá lọ, àwọn kan wà business connection náà wá lọ sí ṣọ́ọ̀ṣì. Má ṣì mí gbọ́, tí èèyàn bá wáyàwó ó dáa, kí èèyàn wá ìyàwó lọ sí ṣọ́ọ̀ṣì, Ọlọ́run ò lòdì sí. Bí èèyàn bá ń wá ọkọ ó dáa, in fact tí èèyàn bá ń wá business náà ó dáa. Bẹ́ẹ̀ ni, gbogbo ẹ̀ ló dáa, ṣùgbọ́n kò gbọdọ̀ jẹ́ pé n táwọn wá lọ sílé Ọlọ́run èyí kò gbọdọ̀ jẹ́ ìdí tá a fi ń sin Ọlọ́run. A gbọdọ̀ máa sin Ọlọ́run torí pé a fẹ́ràn Ọlọ́run ni. Ní àsìkò yìí, gbogbo wa, mo fẹ́ ká ronú, ká jókòó, ká béèrè lọ́wọ́ wa pé láti ìbẹ̀rẹ̀ ọdún yìí, báwo mo ṣe ń lo ayé mi gan-an? Báwo ni mo ṣe ń lo àkókò mi gan-an? Ǹjẹ́ a tiẹ̀ mọ̀ mí ní ọmọ Ọlọ́run gan? Ǹjẹ́ mo ní ìfẹ́ ọmọnìkejì? Ǹjẹ́ mò ń gbé ìgbé ayé tó wù Ọlọ́run? Ìbéèrè yìí ọkọ ò lè bá ìyàwó dáhùn,
ìyàwó kò lè bá ọkọ dáhùn, ọmọ ìjọ kò lè bá olùṣọ́ àgùntàn dáhùn, olùṣọ́ àgùntàn kò lè bá ọmọ ìjọ dáhùn. Oníkálùkù ló lè dáhùn ìbéèrè yìí. Ẹ má jẹ́ kí àsìkò kọ́kàn jẹ́ àsìkò tá a kàn máa jẹun, tá a kàn máa mu, tá a kàn máa ṣe bí ọdún àjíǹde, ọdún aránṣẹ́ ọdún ni. Ẹ jẹ́ ká jókòó, ká gbé ayé wa lórí òṣùwọ̀n. Káwo bí a ṣe ń sin Ọlọ́run. Ǹjẹ́ à ń sin Ọlọ́run nínú òtítọ́? Ǹjẹ́ à ń sin Ọlọ́run nínú ìwà mímọ́? Ǹjẹ́ à ń gbọ́ràn sí àṣẹ Ọlọ́run? Ǹjẹ́ à ń ṣe ìfẹ́ Ọlọ́run? Tí èèyàn bá ń lọ sí ṣọ́ọ̀ṣì, tó ń lọ ilé ìjọsìn, tí ò ṣèfẹ́ Ọlọ́run, ó kàn ń lọ ṣáá ni, kò ní èrè. Tí èèyàn ń gbé nínú ẹ̀ṣẹ̀, nínú ìwà ìríra, ìwà ìdọ̀tí, àgbèrè, panṣágà, ìmutípara, irọ́ pípa, èké ṣíṣe, ìjà, ìbínú, ìbọrìṣà, sọ̀rọ̀ ọmọnìkejì lẹ́yìn, ìbátọmọnìkejì jẹ́, gbogbo ìwàkiwà, ìwà tí Ọlọ́run ò lù sí yẹn. Ẹ má ti ń ṣe tó ṣe pé ìwà tó ṣe ń bá lọ́wọ́ ènìyàn, tó yẹ pé ìwọ náà ń pè ní bàbá àjọ níjọ́ Sunday, ìwọ nìyá àjọ níjọ́ Sunday, ṣùgbọ́n tó bá tún ti jọ́ Monday, ìwọ náà ń bá nú ẹgbẹ́ ògbóni, ìwọ náà ń bá nú ẹgbẹ́ àjẹ́, ìwọ ni ìyálóde àwọn àjẹ́. Ìwọ ni wàá wá sí ilé ìjọsìn níjọ́ Sunday, wàá gbàdúrà, ìṣòro díẹ̀ níjọ́ Monday òun lọ lé babaláwo. Ẹ jẹ́ kí àsìkò kó jẹ́ àsìkò tí a ó ronú wò gbogbo ohun tí a bá ń ṣe, gbogbo ohun tí ó wà nínú ayé, tó gbogbo ìgbé ayé wa, gbogbo tí ìgbé ayé wa ti wù Ọlọ́run. Ká lo àsìkò yìí láti bá Ọlọ́run làjà, láti padà sọ́dọ̀ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì ti kúrò lọ́dọ̀ Ọlọ́run, a kàn ń fẹnu jẹ́ kìrìsìtẹ́nì sí ni, ẹnu la fi ń jẹ́ kìrìsìtẹ́nì. Kò dẹ̀ wá yọ olùṣọ́ àgùntàn sílẹ̀ o, kò yọ wòlíì sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wòlíì sìn ẹ̀tàn, owó, nǹkan ayé ni à ń wá káàkiri, àti fi Ọlọ́run sílẹ̀. Ṣùgbọ́n mo rọ̀ ọ́ lásìkò ọmọ Ọlọ́run, màmá tó ń gbọ́ mi, bàbá tó ń gbọ́ mi, ọkùnrin tó ń gbọ́ mi, ọmọdé tó ń gbọ́ mi, obìnrin tó ń gbọ́ mi, àgbà tó ń gbọ́ mi. Ẹ jẹ́ ká lo àsìkò yìí láti bá Ọlọ́run làjà, láti padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Tẹ́ bá wò ó sìn, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá bá lọ wàásù wọn sìn pé kán gba Jésù, wọn ò fẹ́ gba Jésù mọ́, wọn ò tiẹ̀ fẹ́ wá sí ṣọ́ọ̀ṣì mọ́. Ìdí ni pé àgọ́ tá à ń wàásù fún wọn, ìgbé ayé wa òun Ọlọ́run, ìwà wa àti ìṣe wa kò fi ògo Ọlọ́run hàn rárá. Ṣùgbọ́n kò tí ì pẹ́jù fún èmi àti ìwọ láti ṣe àtúnṣe. Torí náà àsìkò ikú àti àjíǹde Jésù yìí tá à ń ṣe ọdún Easter yìí, mo fẹ́ ká lò ó láti fi bá Ọlọ́run làjà, láti padà sọ́dọ̀ Ọlọ́run. Bí ẹnikẹ́ni tó bá bọ ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe ire o. Ó ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá jẹ́wọ́ tó kọ̀ sílẹ̀ yóò rí àánú gbà. Àsìkò àánú la wà yìí, àsìkò àánú òun la wà yìí. Torí náà mo rọ̀ ọmọ Ọlọ́run, lọ padà sọ́dọ̀ Ọlọ́run, lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, lọ bá Ọlọ́run làjà, kí àdúrà rẹ lè gbà, kó lè ṣe ire, kó lè mọ èèyàn mọ́ṣẹ́, kó lè dára fún ọ. John 9:31, ó ní àwa mọ̀ pé Ọlọ́run kì í gbọ́ ti ẹlẹ́ṣẹ̀. Ìwé Jòhánù orí 9 ẹsẹ̀ 21. Ṣùgbọ́n ẹnikẹ́ni bá jẹ́ olùfisùn tó sì ń ṣe ìfẹ́ Ọlọ́run, òun ń gbọ́ tiẹ̀. Ẹni tó bá jẹ́ olùsìn, olùfọkànsìn tòótọ́ tó ń ṣe ìfẹ́ Ọlọ́run ni Ọlọ́run ń gbọ́ tiẹ̀. Torí náà ẹ jẹ́ kí àsìkò kó jẹ́ àsìkò ìjókòó, tá a máa jókòó, tá a máa wo ìgbé ayé wa wò, bí a ṣe ń lo ayé wa. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run wọ́n lè wo Africa Magic, wọ́n lè wo Nollywood wákàtí 2, ṣùgbọ́n àti gbàdúrà gbọ̀n ṣẹ́jú ìṣòro ló jẹ́ fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run ló lè fi gbogbo ọjọ́, wọ́n á wo fútbọ́ọ̀lù, wọ́n á wo European League, wọ́n tójọ́, wọ́n lè wà lórí fóònù, mélòó lo 1-2 hours lórí fóònù, ṣùgbọ́n àti kàrọ̀ Ọlọ́run fún 20 ìṣẹ́jú ìnira ló jẹ́ fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run ló jẹ́ pé wọ́n lè lo àsìkò wọn láti fi ṣèranù torí owó. Ẹ̀wọ̀n tí ayé dà nísìn, ìbọ̀rìṣà, ìpani, oríṣiríṣi ìwà rádaràda ló wà láyé nísìn. Bí sọ pé àwa ni ìmọ́lẹ̀ ayé, ṣùgbọ́n ǹjẹ́ à ń tan ìmọ́lẹ̀, ǹjẹ́ àwọn èèyàn ti ń rí inú ayé wa, ǹjẹ́ à ń rí Kristi kà nínú ayé wa? Tó náà mo bẹ̀ ọmọ Ọlọ́run,
mo wá rọ̀ lálẹ́ ni àti èmi àti ìwọ a gbọ́dọ̀ padà sọ́dọ̀ Ọlọ́run, a gbọ́dọ̀ bá Ọlọ́run làjà, a gbọ́dọ̀ yẹ ìgbé ayé wa wò. Ohun tí ò bá ti fi ògo fún Ọlọ́run, ohun tí kò yẹ kìrìsìtẹ́nì ayé wa, ká kọ̀ sílẹ̀ pátápátá, ká bẹ̀rẹ̀ sí ní ṣe ìfẹ́ Ọlọ́run, ká máa fi ayé wa sin Ọlọ́run, àkókò wa, ohun tá a bá ní, owó wa, ẹ̀bùn wa, tálẹ̀ǹtì wa, ká bẹ̀rẹ̀ sí ní lò fún Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run sì bá ti ní kán wá bá wọn kán wá bá wọn lò nílé Ọlọ́run, nẹ́sìn owó ni, èyí ló máa fún owó ni. Kẹ́lùmí kán wá lu keyboard lásán ní chọ́ọ̀chì, owó ni. Wọn ẹ̀bùn tó ní tó jẹ́ pé Ọlọ́run ló fún ẹ, àti ẹ̀bùn ẹ àti ìwọ Ọlọ́run ló ní ẹ́, o ò lè ṣe nǹkan fún wọn lọ́fẹ̀ẹ́ ní chọ́ọ̀chì, wọ́n gbọ́dọ̀ fún ẹ lówó ni. Jẹ́ kí àsìkò yìí kó jẹ́ àsìkò ronúpìwàdà. Ọ̀pọ̀lọpọ̀ wa wọ́n sọ lọ́dọ̀ táìtì, a máa dá mẹ́wàá, àwọn kò jẹ ní o, Bíbélì sọ bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wa ó rọrùn fún wa láti gbọ́ nǹkan tó ń sọ lórí social media, ó rọrùn fún wa gan láti ṣe ìṣekúṣe, ìsọkúsọ tó ń sọ lórí social media, ó rọrùn fún wa láti connect mọ́ yẹn ju àti gbọ́rọ̀ Ọlọ́run lọ. Irọ́, ẹ̀tàn ó rọ ẹlòmíràn lọ́rùn láti dìímú ju òdodo ọ̀rọ̀ Ọlọ́run lọ. Bẹ́ẹ̀ ni ẹ̀yin mọ̀ òtítọ́, òtítọ́ yóò sọ yín di òmìnira. Ohun tí ọ̀pọ̀lọpọ̀ fi ń ṣerú, tó fi ń ṣerú fún Sátánì, fún èṣù, fún àwọn ọmọ ogun ẹ̀, fún àwọn wòlíì èké lóde òní pé òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run kò sí nínú wọn. Wọn ò gba òtítọ́ Ọlọ́run láàyè nínú ayé wọn. Wòlíì náà wọ́n wá káàkiri, olùṣọ́-àgùntàn náà wá káàkiri, olùṣọ́-àgùntàn náà ń wò. Ẹnìkan sọ fún mi, àwọn pásítọ̀ náà ń wò ó sí àwọn èèyàn ká Bíbélì mọ́ àwọn pásítọ̀. Àwọn pé ìsọkúsọ ni, ìwọ ọmọ Ọlọ́run, Bíbélì tí ẹni kó máa kà, Bíbélì ẹni kó máa kà, àpẹẹrẹ rere ni kò sì jẹ́, níbi iṣẹ́ ni o, nínú ilé ni o, ládùúgbò ni o, láàrin ẹbí ni o, jẹ́ àpẹẹrẹ rere. Kò sí èèyàn mọ́ o, èèyàn wọn o, kò sí ẹnìkan tó rí mọ́ o. Irọ́ ni o, àwọn èèyàn gidi sì wà, àwọn tó ń ṣe ìfẹ́ Ọlọ́run sì wà, àwọn tó ń sin Ọlọ́run tòótọ́ sì wà. Mo fẹ́ kí o náà lọ jẹ́ ìkan lára wọn. Má fi ẹ̀tàn bá àwọn èèyàn lò mọ́, má parọ́ fáwọn èèyàn mọ́, máa sọ òtítọ́, máa rìn, jẹ́ ká mọ̀ ní ọmọ Ọlọ́run, di òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run mú, ṣe ìfẹ́ Ọlọ́run, bá Ọlọ́run rìn, má rìn inú ẹ̀ṣẹ̀, yóò sì dára fún lórúkọ Jésù. Torí náà àsìkò yìí mo bẹ̀rọ̀ wá, ọjọ́ mélòó ló kù tí oṣù tó máa fi parí, bá Ọlọ́run làjà, ṣe ìfẹ́ Ọlọ́run kó lè dára fún ọ. Ṣé rí, nínú ṣíṣe ìfẹ́ Ọlọ́run nìyẹn ti máa ń ní ayọ̀, nìyẹn ti máa ń ṣe rere, nìyẹn ti máa ń mú àyànfẹ́ ṣẹ, àyànmọ́ ṣẹ. Ibẹ̀ nìyẹn ti máa ń fulfill destiny èèyàn, ibẹ̀ ni ire ti máa ń wá, ibẹ̀ ni àlàáfíà ti máa ń wá. Gbogbo ohun tá a fẹ́ pátá inú Jésù ló wà. Torí náà mo rọ̀ ọ́, tọ̀ Ọlọ́run lọ, ṣe ìfẹ́ Ọlọ́run, bá Ọlọ́run rìn, yóò sì dára fún lórúkọ Jésù. Ọlọ́run yóò sì ràn ọ́ lọ́wọ́, ojú ò ní tì ẹ́. Kí n tó máa lọ ọ̀rọ̀ ìjú mi náà nìyẹn ní àṣálẹ́ yìí. Ìwọ tó ò tíì ní Jésù, o ò ní ohunkóhun o. Ayé tí ò bá ní Jésù, ayé wàhálà, ayé ìdààmú, ayé ìpọ́njú, ayé òṣì, ayé tí kò ní ìrètí ni. Ṣùgbọ́n ayé tó bá ti ní Jésù, ayọ̀, ìbùkún, àánú, ìgbéga, ìtẹ̀síwájú nínú ayé bẹ́ẹ̀ máa ń jẹ́. Ayé tó sì ní ìrètí, nítorí pé wò ó, ayé tá a wà yìí fúngbà díẹ̀ ni o. Ibi kì í ṣe ilé wa, ọ̀run nílé, a kàn ń kọjá lọ nínú ayé ni o. Torí náà mo rọ̀ ọ́, ọmọ Ọlọ́run, gba Jésù ní Olúwa àti olùgbàlà rẹ. Bí o sì ti mọ̀ nígbà kan rí tí ìdààmú àti ìjìyà ayé tó ti dá ọ padà, kò tí ì pẹ́jù fún ọ. In fact, lo àsìkò yìí gan láti padà. Tó pé Jésù ń pè ọ́, ọ̀rẹ́ máa bọ̀, wá wọlé sọ́dọ̀ bàbá níbi ìsinmi. Jésù ń pè ọ́, máa bọ̀, wá wọkọ̀ ìgbàlà, kò tí ì pẹ́jù fún ọ. Ǹjẹ́ o ti tán láti gbà á, àbí láti padà sínú agbo ìgbàlà? Tó bá ti ṣe tán, jẹ́ ká jọ gbàdúrà yìí. Gbé ọwọ́ tún rẹ lé ọkàn àyà rẹ, wípé Jésù Olúwa, mo dúpẹ́ fún ọ̀rọ̀ rẹ tí mo gbọ́ ní àṣálẹ́ yìí. Pé rí pé o rán ọ̀rọ̀ yìí sí mi, mo wá ìrì, mo mọ̀ pé ó wá sí ayé láti wá kú fún ẹ̀ṣẹ̀ mi, ó sì jí ní ọjọ́ kẹta. Torí náà mo jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ mi, fi àánú dáríjì mi,
fi jẹ́ ìwé mọ́ kúrò nínú ìdọ̀tí àti òórùn ẹ̀ṣẹ̀, mo ṣetán láti sọ̀tí ayé ẹnìpẹ̀kun fún ní ọ̀rọ̀ láti bá ọrìn ní òtítọ́. Kò ṣe é torí kó tó gbọ́ àdúrà mi, kọ orúkọ mi sínú ìwé ìyè. Jésù Olúwa wa, àmín. Gbẹ́ni tí ẹ gbàdúrà yẹn, ẹ kú èrè. Kò jù bẹ́ẹ̀ lọ nínú ìrìn àjò tí wàá kì í lá ẹ̀jẹ̀, àkíwọ́n ní májẹ̀mú òkùnkùn, ìmọ́lẹ̀ ni. Kò jù bẹ́ẹ̀ lọ. A fi ẹnu wa jẹ́wọ́ pé Jésù lolúwa, a sì gbàgbọ́ nínú ọkàn wa pé a di àtúnbí. Ó ti di àtúnbí nìyẹn o, mo kí ọ kú rere. Fẹ́ kó wá ṣe kíní kan, wá ìjọ tí a ti ń sọ̀rọ̀ Ọlọ́run, ìjọ tí a ti ń ka Bíbélì, lọ darapọ̀ mọ́ wọn. Lọ rí olùṣàgùtàn yẹn, sọ fún wọn pé òṣìṣẹ́ fi ayé ẹ̀ fún Jésù ni wọ́n á ràn ẹ́ lọ́wọ́. Ìrìn àjò á wá rọrùn fún wọn. Ó wá ní ìrètí. Mo fẹ́ kó rẹ̀ sí ní ka Bíbélì ẹ̀ báyìí. Bíbélì kí ọ̀nà bẹ̀rẹ̀ sí ní kà bẹ́ẹ̀ láti ìwé John bẹ̀rẹ̀ sí ní kà, kó o mọ ohun tó jẹ́ nínú Kristi, kó o mọ ẹni tí Kristi jẹ́, kí òye ọ̀rọ̀ Ọlọ́run kó yé ọ dáadáa gan. Bíbélì ni ọmọ òtítọ́ tí ó sọ yìí dòmìnira. Kó o mọ ọ̀tọ̀ Ọlọ́run, kó o yé sátọ̀ wòlíì lọ, kó o yé wa tí ò sọnù lọ, kó o yé ná, kó o yé kówó fáwọn wòlíì èké lọ. Kí ìwọ náà mọ ọ̀rọ̀ Ọlọ́run, kí ìwọ náà máa bẹ̀rẹ̀ sí ní ké pe Ọlọ́run láti gbọ́ ohùn rẹ̀, yóò sì dára fún lórúkọ Jésù. Wò ó, o lè tẹ̀ mí láago, lè sẹ́ni WhatsApp number mi, òun lòún wò yẹn. Jẹ́ kẹ́jọ sọ àsọyé bí o ní ìbéèrè àbò onírànlọ́wọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run ni o, ṣe láti ràn lọ́wọ́. Ó dára fún lórúkọ Jésù, ojú òsì ní tì ọ́, Ọlọ́run yóò ràn lọ́wọ́. Lẹ́ẹ̀kan sí mo kí ẹ kú ọdún àjíǹde, ẹ̀mí yóò ṣe púpọ̀ rẹ̀. Tèmi àti ìwọ bí Jésù bá fàbẹ̀rẹ̀ rẹ̀ sẹ́yìn o, a tún ṣe lọ́dún tó ń bọ̀ lórúkọ Jésù. A tún ra ṣùgbọ́n gbọ́dọ̀ Jésù lolúwa, ó dìgbà kan náà. Hallelujah.